بسم الله فتحنا الباب وصلينا مع الأحباب ودارت بيننا الأكواب شريبناها بسم الله. Edumare bá gbé torí òun nílé Mọ̀lánà Ṣéèkù Isiaq Abúsẹ́rí ló ń bẹ ní. Adamala wayatahu. Má gbàgbé orísun òye mi Mọ̀lánà Ṣéèkù Dáúdà Abdulmajid ẹlẹ́ àlùfáà ńlá. Adamala wayatahu. Bá ń dúró torí sùn mọ́mí Mọ̀lánà Ṣéèkù Kamaluddin Isiaq Al-Gamawi. Tawwalallahu umra sheikh. Ọba ní Ṣọlá Àdìsá Mọ̀nbẹ́lá Gègé. Nílé ẹ̀kọ́ àgbà fún gbogbo ẹni fẹ́ jí èèyàn láyé lọ́dọ̀ Mọ̀lánà wà Mọ̀láyà bàbá mi àgbà Sheikh Adam bọ́nà Abdullahi Rahimahullah. tagamadahulahu birahmatihi. Tagamadahulahu birahmatihi. Mọ̀lánà Sheikh Kamaluddin Ibrahim Abíọ́dún Alábí tó kárí ayé tí gbogbo èèyàn mọ̀ sí ṣúgà ẹni fẹ́ bírú ṣúgà lọ́mọ kó bá mi yòǹbó ànábì kí n gbọ́. Sallallahu alayhi wa sallam. Èdùmàrè járí bàbá rẹ̀ bí ni bàbá rẹ̀ ló bí ṣúgà bàbá ló ṣiṣẹ́ tó ní ilẹ̀ tó ní fìrí báyìí gbogbo ńlá mọ̀hún tí ń bẹ ní ìkàlẹ̀ pátápátá wàháyí rí jàlálà háyí fi kulli láàzọ̀tẹ̀. Gbogbo yín pátápátá mo fi bàbá lágége kí adé ọlọ́run bá mi kẹ́ Bàbá aláníyàn rẹ̀. ọlọ́run bá mi kẹ́ Bàbá aláníyàn rẹ̀. tó fàyè ẹ̀sìn lọ́hùn Tó finú kan ọ̀kọ̀ọ̀kan báwọn àfà ṣe. tó finú kan Ọ̀kọ̀ọ̀kan báwọn àfà ṣe. ṣe ipò Ibrahim Ajadi. ọmọdé ò ṣe ipò Ibrahim Ajadi. ọmọdé ò àyẹ̀lẹ́ ò farabalẹ̀ kẹ́gbọ́n mo fẹ́ wí. Èèyàn tí bá ń wádìí Sheikh Kamaluddin ṣúgà òní ni ó mọ̀ túmọ̀ rẹ̀ kó farabalẹ̀ kó gbọ́ mi. Sheikh Ibrahim Ajadi ọmọdé ò ọ̀rẹ́ Sheikh Yahya lókè Agodi ni. Allahu yarhamu. Asa Bayanu linnas. Wahuda Wa maw'izatun lil muttaqin. wala tahinu Wala tahzanu. wa antumul a'launa. In kuntum mu'minin. Ọlọ́run bá mi kẹ́ bàbá Aláníyàn rẹ̀. mi ò fẹ́ kó pariwo rárá torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó nítumọ̀ ni mo wá bí láwa mọ̀ orin kọ́ ni mò ń mọ̀ ìsàn àsọtẹ́lẹ̀ ni tọmọdé ò bàbá kan ò ní láti bá rọ́bà àrọ̀bá ni bàbá ìtàn ọlọ́run bá mi kẹ́ Bàbá aláníyàn rẹ̀. ọlọ́run bá mi kẹ́ Bàbá aláníyàn rẹ̀. tó fàyè ẹ̀sìn lọ́wọ́ tó finú kan ọ̀kọ̀ọ̀kan báwọn Báwọn àfà ṣe. tó finú kan Kọ̀ọ̀kan báwọn àfà ṣe. ṣe Ibrahim Ajadi ọmọdé o. Ọ̀rẹ́ Sheikh Yahya lókè Agodi ni. Allahu yarhamu. bàbá tó bí Sheikh Kamaluddin ní jẹ́ Ibrahim Ajadi òun ní jọ́ ọmọdé o
bàbá yẹn mọ́ra yẹ wọ́n kò pa fẹ́rẹ́fẹ́. ó sì ń bẹ́yìn bó ṣiṣẹ́ yẹn ṣe ń pè wọ́n lọ́mọdé o ọ̀jọ̀gbọ́n máa bá lọ. ọ̀rẹ́ mi bàbá yìí jẹ́ sì ṣe wùyáyá bàbá mi lóde Àgòdì. wọ́n jọ ń bọ̀ ọ̀rẹ́ wọn bọ̀ ó ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. bàbá bá ti wá láti ìlú Ìlọrin wọ́n ń bẹ lápọ̀n nígbà yẹn wọ́n ì ti fẹ́ ìyàwó débi kó máa bímọ. a lọ ọ̀dọ̀ ṣéèkù yáyá lókè Àgòdì. àwọn méjèèjì ni wọ́n lọ síbi wá àṣìṣéèkù Àdámà lókè ọjà l'Àgòdì. wọ́n jọ lọ lọ́wọ́ sí. wọ́n ti ń lọ bẹ́ẹ̀ ti pẹ́. òjijọ́ kan nínú àwẹ̀ Rámúdánà ló bọ́ sí. àti bọ́ sínú òru lẹ́yìn látòlí bọ́ọ̀lì. kò lánàá ṣe wà á dámọ̀ láyà ìfú ìlà àdìbò. ṣé wà á dámọ̀ ti parí wá sí lọ́dún yẹn. bàbá bá sọ fún gbogbo ẹni tó wá pé tẹ́wọ́ sọ́lọ́run máa béèrè ohun tó fẹ́. ọlọ́run ló bùkún fi èmi Ádámà pé gbogbo ohun tẹ́ bá ti béèrè lóru òní wájà bá tí aṣẹ́ ti fún o. Ibrahim ọjọ́ sí tóbi Ṣéhù Ṣúgà bàbá bá tẹ́wọ́ sọ́lọ́run. bàbá yẹn ń sọ fọ́lọ́run. jọ̀wọ́ irú Ádámà wù mí tó bá lè fún mi lọ́mọ. gbogbo ọmọ tó bá fún mi yóò máa kéwù bí Ṣéhù Ádámà. máa ní mà bí Ṣéhù Ádámà. máa lóhùn bí Ṣéhù Ádámà. bàbá yẹn fi Ṣéhù Ádámà bẹ̀ lọ́hùn. ìgbà tí wọ́n bẹ̀ lọ́hùn tán bàbá padà sílé. bàbá lọ sílé ẹ̀ wọ́n lọ fẹ́yàwó wọ́n wá ń ṣàbíyamọ. ọlọ́run bá mi kẹ́ bàbá aláníyàn rẹ̀. bàbá yìí bẹ̀rẹ̀ abíyamọ ìgbà tó máa kọ́ bímọ ọkùnrin ló kọ́kọ́ bí. ọlọ́run mi fún lọ́kùnrin Jímọ̀ lórúkọ rẹ̀ Aláàjì Jímọ̀ Ibrahim làkọ́bí ọmọ tí bàbá yẹn bí. ẹni tí mo ń dákọ̀ yìí ti bẹ̀ ní gbogbo tọ̀nà ó ti dára bá sílẹ̀ tọ́lọ́run ti ṣàánú rẹ̀. àmọ́ májẹ̀mú kan tí bàbá yẹn kọ́ lọ́wọ́ dání pé gbogbo ọmọ tó bá ti fún mi ọ̀dọ̀ Ṣéhù Ádámà náà ti máa kéwù ibẹ̀ lè máa mú wọn lọ. gbogbo ọmọ tí bàbá yẹn bí èrè àbá Ṣúgà ọ̀dọ̀ Ṣéhù Ádámà ní gbogbo wọn ti kéwù. ẹ̀ẹ́dẹ́jì ọmọ náà bí Ṣéhù Abdalaye Sauti. ìyẹn ajá náà sí bàbá mi ó ẹ̀ka bíbálí mọ́lá yìí. ẹ̀kẹ́ta ọmọ Ṣéhù Abdurahim Rahimi Abdullahi ajá náà sí àlùfáà wa bàbá mi àdìgbèjú mi. wọ́n ṣe bímọ lọ́kùnrin yẹn tún bímọ lóbìnrin gbogbo wọn lọ lọ́wọ́ bá fún. lẹ́bùn sọ́hùn tó dùn létí wọ́n sì ní mọ̀kúra ní. lórí àbá Ṣúgà Ṣéhù Kọ́mọrùdíìnì Ibrahim Alábí Abíọ́dún àbí bàbá ní January 1979 lábí àbá Ṣúgà. ilé abojú méjì ní Bàrùbá ní Ìlọrin ibẹ̀ ni wọ́n bí wọ́n sí. ilé alálùbáríkà ní Bàrùbá ní Ìlọrin. bàbá mi Ṣéhù Yáyá
mọ̀ ń ṣàrẹ̀ lọ. ṣé òṣùgà ẹ bá dákun ẹ jọ̀wọ́ ẹ yẹ ṣẹ́jọ́. Allahu yarihamu. Allahu yukirimu. Allahu yabuwasu. Fi azani suwari. ṣé òṣùgà wọlé primary school Amid Memorial Muslim school ni wọ́n lọ. Òkè Kòtò lágbègbè ilé ìwé tí wọ́n kọ́kọ́ lọ nìyẹn. wọ́n ń báṣẹ mi wọ́n kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. ìmọ̀ tí mo rí ni pé Èdùmàrè bá mi kẹ́ màmá tó bí àwa àbíyamọ dáadáa ni. ó jìyà jíjẹ́ púpọ̀ nítorí ọmọ àmọ́ kò tó jẹ́ ọ. Agége làbá ṣùgà wà lọ́dún tí wọ́n pẹ́ ṣé púpọ̀ mọ́rùn ní ilé wípé màmá rẹ̀ jáde láyé. tó bá ṣe pé màmá ti dàgbà ní o a ò bá pé màmá jókòó ó máa ríṣẹ́ tó ṣe. Abiyamọ tó jìyà jẹ́ tó faradàyà nítorí ohun tó bí lọ́mọ. Ọlọ́run bá mi lè mú ìgbẹ́ màmá wa. Allahu yarihamu. Àmín. Allahu yukirimu. Allahu yabuwasu. Àmín. Fi azani suwari. Ẹ̀rọ ṣùgbà wọ́n lọ sí ìlú Ìlọrin lọ́dún tí bàbá máa jáde láyé. Bàbá tó bí ṣe wò ṣùgbà lọ́mọ. Wọ́n bá ń sọ fún Kọ̀mọ̀rù ọmọ mi wá. Wọ́n bá yọ fìlà kan jáde. Tó bá ti padà ṣàgége. Bá mi ra fìlà yìí ránṣẹ́. Fìlà yìí wù mí púpọ̀ kí n má lè kí n lè fi jọ láàrin. Lọ́dún tí mò ń wí èlé ni wọ́n ń ta fìlà 300 naira ni. Kò pẹ́ kò tó jìnnà. Kò pẹ́ kò tó jìnnà. Bàbá tún dolóògbé wa ò tún ní bàbá yẹn mọ́. Allahu yarihamu. Àmín. Allahu yukirimu. Allahu yabuwasu. Àmín. Fi azani suwari. Ọlọ́run kẹ́ bàbá o. Allahu yukirimu. Mọ̀lánà ṣe wà á dámọ̀ bàbá mi àgbà àlàá lórí. Àfá tó ṣe fífẹ́ lọ́hùn ní ṣe wà á dámọ̀. Kọ́lọ́hún wọlá ṣe ìbùn àdámọ̀. Gbogbo àwọn ọmọ bá ń kéwú lọ́jọ́ ṣe wà á dámọ̀. Àbáwá bá ta kéwú lọ́jọ́ ọmọ tí ṣe wù á dámọ̀ kọ́. Bàbá mi máa fowó ra dé. Fákàrò dáhàlẹ̀ mi àfáàní. Ṣé ipò ìbúra ìmọ̀ ọmọ mi o? Àfáàmì táìpọ̀ ìdè o, àdìsáàgà o. Kọ́lọ́hún kẹ́ bàbá lágége làdúrà mi. Allahu yarihamu. Àkókò tó ga mi. Allahu yukirimu. Bàbá lágége. Allahu yabuwasu. Fi azani suwari. Ọlọ́run kẹ́ bàbá wa. Allahu yarihamu. Bàbá lágége o. Allahu yukirimu. Allahu yabuwasu. Fi azani suwari. Allahu
ìjọ tí mo dé sáyé gbogbo ohun tí mo dá lápapọ̀ ló ń forí balẹ̀ forúkọ mi tó ń wí pé títóbi olúwa mi kò sọ́ba bí rẹ̀ ọ̀kan ṣoṣo láyé àtọ̀run. kàyéfì gbogbo abiyamọ rẹ tó o sì máa gbọ́ wọn náà fẹ́ jẹ wọn máa bá ṣe amínà kàyéfì ìtì di international lọ kíní náà ọ̀rọ̀ kàyéfì lọ́rùn orílẹ̀-èdè àti sùkúlùlù ń sọ níbẹ̀ ọ̀hún pé Ọlọ́run sì fún kálukú lẹ́mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kàyéfì ó ti di worldwide kò ní dúró mọ́ tó bá dínú Ramadan ní 17 of April onílù yìí jágbọ́rọ̀ advertisement là ń ṣe òun. On the 17th of April, Ramadan lecture, special prayer, 10 years anniversary. Baba sọ Ibrahim Nambo láti Ìlọrin. Láṣẹ baba Fanla Taba Sarumi. Kàyéfì àfi kàyéfì sí bánà báyìí. Inshallah. Likulli shay'in yarju ila aslihi. Ọlọ́njẹ́ mi mùdírí ogun. Iná tẹ́lẹ̀ ẹlẹ́rìí fún kàyéfì. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. صل ربك إن شأنك هو الأبتر. abẹ́yìn tọ́rí kọ́ ẹ fẹ́ kàyéfì kó wá ní ẹ bá fẹ́ Yorùbá nẹ́bì